nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí because depression ti pọ̀ ń gbòòrò mo rẹ́ nìkan lánàá ládùúgbò kan ó ń jẹun mo ní ó máa ń jẹ jù báyìí lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ olóúnjẹ tá à ń jẹ sí oúnjẹ pé ká jẹ ká gbádùn ara wa à ń jẹun sí láti pé kéèyàn kan survive because oúnjẹ ẹgbẹ́ ọ̀kan lẹ̀ dùn lẹ́nu. irọ́ bàbá níta ń gbọ́ ń gbòòrò ẹ̀kọ́ oníròyìn làwa elétí lu kára bí ajere ni wá níta ń gbọ́ ni pé nítorí wà ń tayọ̀ kan tí ẹ̀ka ẹ̀yìn olóṣèlú rárá pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ti dipò kan mú pé kinní yẹn wà ńlẹ̀ pé kò lè kẹ̀yìn. kọ̀ṣẹ́ tí ó kàn ẹ má yẹ ká tanra wa kọ̀ṣẹ́ tí ó kàn so torí ẹ̀ la fi ń rọ ìjọba àpapọ̀ pàápàá jùlọ ìjọba àpapọ̀ kí wọ́n jọ kán bá wa tètè wá nǹkan kan ṣe sí i. àwọn gan fàyè nira wa lára. láwa ara wa gan. àfàyè nira wa lára fọpẹrẹsì mo ti rajà kan sọ́wọ́n sìn kó tó di pé nǹkan wọ́n mo rà ní 5 naira. ẹtikẹ́tì ẹ̀sìn mo ti rà sọ́wọ́n 5 naira o. so torí pé nǹkan wá wọ́n sìn. àbí torí pé ẹ gbọ́ pé pèsè nǹkan yẹn mọ́. pèsè nǹkan yẹn mọ́ ó ti di 250 naira o. nǹkan tí mo rà sọ́wọ́n 5 naira 250 ni o. ẹ̀gbọ́n tí wọ́n dọ́là tí wọ́n. gbogbo ẹ̀ ti sẹ́ nígbà wà gángan ṣe fúnra wa nǹkan tó pọ̀ ni ìtìjọba náà ṣe fún wa nǹkan tó pọ̀ ìjọba ní láti kópa tó pọ̀. ẹtikẹ́tì ẹ̀ ń sìn tá a bá ní pé ká ti bọ́dà ó dá lóòótọ́ náà ní advantage sí tiẹ̀ but ǹjẹ́ àwọn nǹkan tá a fẹ́ pèsè lábẹ́lé lóòótọ́ ǹjẹ́ a ti pèsè ẹ̀tọ́ jẹ́ sí ànító àti àníṣẹ́kù tó ti wà láti pàǹfà yìí nira wa lára so fún di eléyìí èmi gángan bí ẹnìkan èmi náà fẹ́ràn ìjọba àpapọ̀ fún àwọn àsìkò kọ̀ọ̀kan fún àwọn àsìkò tí a fi lè máa pèsè nǹkan lábẹ́lé tí ó fi pọ̀ kán jọ kán bá wa ṣe yẹn because I think kán bá lè ṣe yẹn relief máa wá títí tí àsìkò tá a fi ń pèsè nǹkan lábẹ́lé nǹkan tá a ń pèsè abẹ́lé fi máa pọ̀ yàbọ̀ tá a fi máa padà torí pé. gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò a tún ti ní àlejò pàtàkì tí a máa ń bá sọ̀rọ̀ lórí àwọn ọ̀rọ̀ tó bá ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà torí pé ìtọ́ wà ńlẹ̀ yìí ìtọ́ kan gbogbo wa pátá ni ọkùnrin obìnrin ọmọdé àgbà kódà ọkàn àwọn tó wà lókè òkun tí wọ́n gbọ́ wa káàkiri àgbáláyé torí pé báwọn ò sí nílé àárọ̀mọ wọn ẹbí wọn èèyàn wọn tí wọ́n wà lórílẹ̀‐èdè Nàìjíríà ìdí nìyẹn tá a fi lè dákẹ́ tá a fi lè máa wòran àwa lè máa pariwo òṣòro lásán ká má máa ronú ká má máa mú àwọn àbá tó máa dàbí àtúnṣe tí ìjọba lè ṣe sí àwọn nǹkan tí ó wà ńlẹ̀ ìdí rèé tí a fi gba àlejò pàtàkì tí wọ́n bá wa sọ̀rọ̀ tájọ bójú wo àwọn nǹkan tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí àtàwọn nǹkan tó dàbí àtúnṣe àlejò wa àwọn náà ni Honorable Kọ́láwọlé Oróládé kódà kẹ́lẹ́ bá mọ̀ ọmọ ẹgbẹ́ òṣèlú APC lórílẹ̀‐èdè Nàìjíríà nípínlẹ̀ Ọ̀ṣun níjọba àbílẹ̀ Ìṣọ̀kan òun náà ni àwọn náà ẹni tí mo fẹ́ bá sọ̀rọ̀ yìí àwọn náà ti fìgbà kan jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì olùrànlọ́wọ́ pàtàkì sí igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó kógbá sílé Honorable Kọ́láwọlé Oróládé àwọn náà ni àlejò wa fún ti àkókò yìí ẹ bá ní káwọn ará ilé gbogbo ọmọ Nàìjíríà nílé lóko lókè òkun ni wọ́n ń gbọ́ yín. mo kí gbogbo ọmọ Nàìjíríà o a kú àsìkò yìí àsìkò kó lè dá ní agbára Ọlọ́run èròǹgbà wa ní ti dáadáa Ọlọ́run máa jẹ́ kó ṣe àní dààmú. orúkọ yín. orúkọ mi ni Kọ́láwọlé Oróládé gẹ́gẹ́ bí atọ́kùn ṣe sọ. Yes sir. láti. ìjọba ìbílẹ̀ Ìṣọ̀kan ọmọ Ìkòyí ni mí o èmi ni Ìkòyí ẹ̀ sọ. ẹ ṣeun ẹ ṣeun n tí a fẹ́ mẹ́nubà ẹ̀yin náà ti gbọ́ ìfára wa lórí bí nǹkan ṣe rí lórí Nàìjíríà yìí ọ̀wọ́n gógó oúnjẹ ọ̀wọ́n gógó nǹkan èlò àti ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà níbo la bára wa bàbá ṣé n ta lérò rèé lọ́wọ́ ìjọba tó wà lóde báyìí àbí bó ló sì jẹ́. àkọ́kọ́ etí mo kàn lè sọ ò ní pé kò sí bá a ṣe fẹ́ sọ́nà àwọn adájọ́ olóṣèlú wọn máa sọ pé àwọn máa gbè lẹ́yìn ìjọba tó wà lóde àníró tọrọ ká sọ
ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn pín sí ọ̀nà méjì gẹ́gẹ́ bí mo ṣe máa ń lómi àtàwọn èèyàn ṣe máa jọ ń sọ. Àkọ́kọ́ ìpèníjà tá à ń kojú torí èmi ò gbàgbọ́ nínú ìṣòro, mo gbàgbọ́ nínú ìpèníjà. So ìpèníjà gbogbo ẹni tó bá ti wáyé dandan ni kó rí ìpèníjà. So gbogbo ẹni bá tó wà lórílẹ̀-èdè gbogbo orílẹ̀-èdè kan àbí kejì tó wà lágbàáyé náà ní àwọn ìpèníjà kọ̀ọ̀kan àbí kejì. Ìpèníjà dẹ̀ lélẹ̀ ó máa ń gádà ọgbọ́n sí ni láti takùn nǹkan tó máa ṣẹlẹ̀ ní ọjọ́ iwájú. So bẹ́ẹ̀ni so gẹ́gẹ́ bí nǹkan tí mo wá ń sọ lọ. Ìpèníjà táwọn dojúkọ lọ́wọ́lọ́wọ́ lórí Nàìjíríà ó pín sí ọ̀nà méjì tàbí mẹ́ta. Yorùbá ní tá a bá wí àpò tá a bá wí ọ̀run là ń lọ. Tá a bá sọ nípa ìjọba pé ìjọba wà náà ó wà nínú ìpèníjà tá à ní lọ́wọ́lọ́wọ́. Tí máa ń sọ nípa ìjọba kò mí pé ìjọba APC tó wà ń bẹ̀ nìkan. Àwọn ìjọba kan ti wà ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé ìjọba tó wà níbí báyìí tó wà ń bẹ̀ báyìí ó dé. So gbogbo ohun tó ń ṣẹlẹ̀ sí wa lọ́wọ́lọ́wọ́ ó accumulate látara àwọn nǹkan tó ti ń lack of good governance tó ti ń ṣẹlẹ̀ bàpọ̀ tipẹ́tipẹ́. Olówó accumulate ìjọ resort yẹn là ń rí ń sìn. Ntẹ́ ń sọ mo fi owó àtọmọdé ntẹ́ ń sọ ní pé kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìpèníjà tó wà lẹ́yìn ọ̀sẹ̀ bẹ̀rẹ̀. Kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Yorùbá ní òní ní àná ní ó pòtè òní ní ó pòtè ọ̀la nítòsẹ̀lẹ̀ lánàá àṣe àbájáde rẹ̀ là ń rí báyìí. Là ń rí lẹ́nìí. Tàbádẹ sọ ń pa nítòsẹ̀lẹ̀ lánàá ẹ̀ mọ̀ ó sì tọ́ bá ní ọmọ kan ó ṣe páńlé ó ṣe gbá ó ṣe kó ṣe pé ìgbà tó jáde tó ṣe páńlé yẹn lámọ̀ ó ti ń ṣe bọ̀ tipẹ́tipẹ́ bóyá kò rí bóyá parental care ló láàkì ní àbáwọn kankan. Ṣùgbọ́n ìgbà tí outcome ẹ̀ bá wá jáde la máa sọ pé nǹkan tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yẹn la máa sọ pẹ́. So wọ́n sọ pa ìjọba Nàìjíríà generally bóyá látàrí ìgbà ológun ni bóyá láti gbà tá a ti gbòmìnira ni àwọn nǹkan kan ti ń wọ́ kó tó wá di nǹkan tó ń ṣẹlẹ̀ lénìí. So àkọ́kọ́ nìyẹn. Ẹ̀kejì ni pé àwa tá a jọ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gangan táwọn náà ń kó ń bẹ̀ ó pọ̀. Ẹ ṣe à ń sọ pa pé dọ́là wọn tábà sọ sani àdọ́là tó wọ́n ni mo máa sọ fáwọn yẹn pé kí nìkan tó kọ̀ wá gan nípa dọ́là tó wọ́n jù àwí transact with dollar. àbí o náírà ní currency wa ń bí. náírà ní currency wa what concern us about the dollar òun àbí kò wọ́n torí pé nǹkan tá à ń pèsè lábẹ́lé bóyá kò tó tàbí ká sọ pé kò sí la fi ń pariwo pé dọ́là ló wọ́n. Òkè mi àtẹ̀yìn sìn àtàwọn èèyàn lọ sóko a lọ dáko mo gbin ẹ̀gẹ́ mo gbàgbàdo ẹ̀gẹ́ tí mo fún ara mi gbìn kí nìkan tó kàn pẹ̀lú dọ́là. Bàbá irọ́ ibi tá ẹ dé dùn yẹn o tó fi kàn pẹ̀lú dọ́là ni pé àgbẹ̀ tó fẹ́ dáko yóò ra chemicals. Bẹ́ẹ̀ni. So chemicals bóyá a lè pèsè ẹ̀ Nàìjíríà wọ́n gbé wá láti òkè òkun ni owó ní ó dọ́là ní ó sẹ́ndì sí àwọn tí wọ́n bá gbé wá sí Nàìjíríà. Ẹ̀yin ẹ̀gbọ́n kan tẹ̀ sọ ẹni bóyá a lè pèsè ẹ̀ Nàìjíríà nǹkan tó ń ṣẹlẹ̀ ni pé nǹkan tá à ń pèsè lábẹ́lé. Yes sir. Nǹkan tó kéré jù tàbí ká tó pé kò ṣẹlẹ̀ òun ni dọ́là ló fi ń control economy wa. Ẹtíkẹ́tì ẹ̀ ń sìn mo kàn gé pépè kí mo sáré fò lọ síbẹ̀ yẹn. Ó yé mi. So there are some countries in the whole world pé kò sí ẹ̀sìn kan tó kàn wọ́n kan ọ̀rọ̀ dọ́là bí America. Yes. Because 80 to 90% nǹkan tí wọ́n ń pèsè lábẹ́lé nìkan tí wọ́n ń lò. Àbí. Kò sí ọgbọ́n tí dọ́là fi máa prevail lórí economy wọn. Ẹ̀kẹ́sẹ̀ ń get the point mi. Ní títí àwa tá a jọ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nìyẹn tó yẹ káwa because tá a bá ń sọ pa pé ìjọba nìkan ò lè dá nǹkan tó wà nílẹ̀ ṣe àwọn gẹ́gẹ́ máa ní láti kọ́kọ́ ràn wá lọ́wọ́ náà. Ipa tíjọba náà ń kó ń bẹ̀ pọ̀ o torí mo fi ń rọ ìjọba àpapọ̀ mo rọ ìjọba ìpínlẹ̀ mo dẹ̀ rọ ìjọba ìbílẹ̀ regardless of any party kí wọ́n jọ̀ọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí because depression ti pọ̀ ń gbòòrò mo rẹ́ nìkan lánàá ládùúgbò kan ó ń jẹun
mo ní ó máa ń jẹ jù báyìí lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ olóúnjẹ tá à ń jẹ sí oúnjẹ pé ká jẹ ká gbádùn ara wa à ń jẹun sí láti pé kéèyàn kan survive because oúnjẹ ẹgbẹ́ ọ̀kan lè dùn lẹ́nu. irọ́ bàbá níta ń gbọ́n gbòòrò ẹ̀kọ́ oníròyìn làwa elétí lu kára bí ajere ni wá níta ń gbọ́n ni pé nítorí wà ń ta ọ̀gàn tí ẹ̀ka ẹ̀yìn olóṣèlú rárá pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ti dipò kan mú pé kinní yẹn wà ńlẹ̀ pé kò lè kẹ̀yìn. kọ̀ṣẹ́ tí ó kàn ẹ má yẹ ká tanra wa kọ̀ṣẹ́ tí ó kàn so torí ẹ̀ la fi ń rọ ìjọba àpapọ̀ pàápàá jùlọ ìjọba àpapọ̀ kí wọ́n jọ kán bá wa tètè wá nǹkan kan ṣe sí i. ẹ̀yin gẹ́gẹ́ bí amòye tó dẹ̀ mọ̀ bí nǹkan ṣe ń lọ kí ni a ti mọ̀ sọ̀rọ̀ a ti mọ̀ bí tá a ti ń bọ̀ a ti mọ̀ bí ṣèrò yẹn ṣe dé kí ni ọ̀nà àbáyọ tẹ́yìn lérò bí ẹnìkan ọ̀nà àbáyọ tí ó lè mẹ́pàpọ̀ mọ́ tèmi ó lè mẹ́pàpọ̀ mọ́ tẹlòmísọ ẹ̀yin bí ẹnìkan kí ni ọ̀nà possible solution. ok to this nǹkan tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ mo ti sọ náà àtọ́kùn mo ti sọ mọ́rọ̀ tí mò ń sọ lọ. ká máa lo nǹkan tá à ń pèsè lábẹ́lé. bẹ́ẹ̀ni sẹ́rí àwa gangan tá a jẹ́ ọmọ nàìjíríà tá a jẹ́ citizen a nípa tó pọ̀ ìjọba ń ràn wá lọ́wọ́ ni àwọn gangan la nípa tó pọ̀ láti kó lórí nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ àwọn gan fàyè nira wa lára. láwa ara wa gan. àfàyè nira wa lára fápẹ́rẹ́sì mo ti rajà kan sọ́wọ́n sìn kó tó di pé nǹkan wọ́n mo rà ní 5 naira ẹtikẹ́tì ẹ̀sìn mo ti rà sọ́wọ́n 5 naira o so torí pé nǹkan wá wọ́n sìn. àbí torí pé ẹ gbọ́ pé pèsè nǹkan yẹn mọ́. pèsè nǹkan yẹn mọ́ ó ti di 250 naira o nǹkan tí mo rà sọ́wọ́n 5 naira 250 ni o ẹ̀gbọ́n tí wọ́n dọ́là tí wọ́n gbogbo ẹ ti sẹ nígbà àwọn gangan ṣe fún àwọn nǹkan tó pọ̀ ni tí ìjọba náà ṣe fún àwọn tó pọ̀ ìjọba ní láti kópa tó pọ̀ àwọn náà mọ ọ̀nà mi lè sọ pé àwọn náà mọ ọ̀nà because when you are in government àwọn náà mọ ìpèníjà because kì í ṣe pé ó rọrùn bẹ́ẹ̀ yẹn náà fún wọn náà láti kán sáré sọ ọ̀sán lòru kò easy ẹtíkẹ́tì ẹ̀sìn mo ń fi yẹn kí ìjọba àbílẹ̀ ìjọba ìpínlẹ̀ àti ìjọba àpapọ̀ kì í ṣe pé tí wọ́n lè sáré ṣe bí magic ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tó wà bẹ́ẹ̀ tá dẹ̀ jẹ́ báwọn náà ń darí wa ká tètè bá wa wá ọ̀nà tó máa jẹ́ kó rọrùn fún tolórí tẹlẹ́mù ṣùgbọ́n o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ àwa gẹ́gẹ́ nípa tó pọ̀ láti kó àkọ́kọ́ ipa tá a dẹ̀ kọ́kọ́ máa kó ni pé ẹ ti ká kọ́kọ́ gba ìfẹ́ láàyè. ìfẹ́. tífẹ́ bá ti wà àti nira wa lára ọmọ kò ní rọrùn. bẹ́ẹ̀ ni mo gbà. ìfẹ́ àti bẹ̀rù ọlọ́run ẹ rò pé bẹ̀rù ọlọ́run ò sí mọ́ tí bẹ̀rù ọlọ́run ẹ má bínú tí bẹ̀rù ọlọ́run bá wà ní ìlera ní 5 naira kí wọ́n á torí pé wọ́n fẹ́ ọjà yẹn fẹ́ ṣe àbí kò sí ń ta mọ́ kí wọ́n á mọ̀ ta 250. bẹ́ẹ̀ ni àìsíbẹ̀rù ọlọ́run ni àìsífẹ̀rù ọlọ́run àtàìnífẹ̀ẹ́ orílẹ̀-èdè àni mo fẹ́ sọ nǹkan kan orí afẹ́fẹ́ la wà yìí mo fẹ́ fi àǹfààní yẹn sọ nǹkan yìí kò sí kankan tá a lè ṣe o whether we like it or not ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni wa and there is no any other thing tá a lè fi lọ if you are in America pókè o America mò ń gbà kíníkàkíní kankan ó sì máa wà ń bẹ̀ pé orílẹ̀-èdè nàìjíríà nàbí wá sí àkọ́kọ́ gbọ́dọ̀ nífẹ̀ẹ́ orílẹ̀-èdè wa adarí tọ́lọ́ ń bá dẹ̀ yẹn sí wa ká pa ọ̀rọ̀ òṣèlú gbẹ́sẹ̀gbẹ́ kan a ní láti máa ṣàdúrà fún wọn bíkọ́ tó bá sì ṣe àwa lórí ẹ̀ máa tà. bẹ́ẹ̀ni. tọ́lọ́ ń bá ẹnìkan kan dẹ̀ rí kò lè dépò ọba. láìsí mọ̀sán náà. ipò adarí láìsí pé ọlọ́run mọ̀ sí. bẹ́ẹ̀ni. ó lọ́pọlọ ju wa lọ ọlọ́pọlọ ju wa sọ lọ ọ̀rọ̀ òṣèlú ọ̀tọ̀ a gbọ́dọ̀ máa fi àdúrà ràn lọ́wọ́ pé lásìkò ẹ̀ tọ́lọ́ yàn tó wá lélẹ̀ tó bá ti lè ṣiṣẹ́ orí àwa ló máa ta a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ àwọn adarí wa ara tí ó mú wa débi tá à ń lọ tí ó mú ayé rọrùn fún wa nìyẹn. Because naturally I discovered that Nigerians are not they hate their leaders with passion. Naturally. Bóyá pa alága kanṣu lọ jẹ́ sí ni àbọ̀jẹ́ kánsílọ̀ ni àbọ̀jẹ́ gómìnà ni àwọn ètò ìtọ́ máa rí lórí gbogbo nǹkan yẹn ló dẹ̀ affect wa. So at the moment you enter into public office like this kódà kò má ti ṣe nǹkan tí ò dáa people will hate you for no reason. tẹ́ ẹ mọ̀ yóò bá ní ẹntì wèrè pa àbí ẹntì mẹkáníìkì ẹ̀mọ́bìnrin tí wèrè pa ìyá rẹ̀ jẹ́rí tó bá rí mẹkáníìkì á sáré. kò wá sí tá a lè ṣe orílẹ̀-èdè bá ti ń wà
tí state ń wà tí ìjọba ìbílẹ̀ ń wà ní ọmọ ní ẹni tí ọmọ ṣe alákòóso àtàdarí ẹ̀ láwọn àsìkò kọ̀ọ̀kan torí a gbọ́dọ̀ gba ìfẹ́ láàyè ká nífẹ̀ẹ́ wọn ká dé máa fàdúrà wọn lọ́wọ́. àwọn orílẹ̀ náà ti ń gbọ́ báyẹn ẹ jẹ́ kájọ wá fojú wọlé yìí. ẹ má bínú sà ẹ má bínú ẹ rí i pé wọ́n máa ń sọ ní orílẹ̀-èdè Amẹ́ríkà ọmọ Amẹ́ríkà bá jí lójúmọ́ before kó tó ṣàdúrà fún ẹ yẹ kó sọ pé God bless America. Yes, because of the law. wọ́n lè mọ̀ wà religious tó kankan. Yes, because of the law. ìfẹ́ yẹn ó ń lapare nínú ayé wọn. Yes. ṣe ẹ jẹ́ ká wá wo gẹ́gẹ́ bí oníròyìn táwa jẹ́ àti ìgboro tá a wà lára àwọn possible solution táwọn èèyàn ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí tí àkójọ èyí tó pọ̀ jù ò ní pé kí ìjọba kan tiẹ̀ sí bọ́dà fúngbà díẹ̀ kí àwọn oúnjẹ àti àwọn nǹkan tí a rí i pé ó ń gbówó lérí yẹn kó wọlé díẹ̀ fúngbà díẹ̀ torí pé ètò wà lọ́wọ́lọ́wọ́ wa báyìí kò tó wá láti consume so tẹ́ bá sí bọ́dà yẹn àwọn èèyàn sọ pé tẹ́ bá sí bọ́dà yẹn díẹ̀ pé àdójúkọ yẹn á tún wálẹ̀ díẹ̀ torí ẹ ti ní ká má pè ń ṣòro mọ́ pé á tún wálẹ̀ díẹ̀ sẹ́yìn náà faramọ́ yẹn ṣe faramọ́ yẹn ṣe faramọ́. àbí tó ní ipa burúkú ni bóyá tó ní ipa burúkú tán bá ṣe yẹn ni. mo ní láti sọ̀rọ̀ díẹ̀ lórí ẹ̀ láàrin ìṣẹ́jú kan sí méjì. èmi gbogbo bí alára èmi náà nífẹ̀ẹ́ sí pé bọ́n ṣe ti bọ́dà tẹ́lẹ̀tẹ́lẹ̀ but pé kọ́ọ̀tì so that ká lè nǹkan tá à ń pèsè lábẹ́lé ká lè túbọ̀ tó máa pèsè ẹ̀ ká lè máa rí lò but ọmọ nígbà àti àkókò tí yẹn máa ń ṣe àwọn nǹkan kọ̀ọ̀kan Yorùbá dẹ̀ máa ń sọ pé yẹn máa ń pọn mílẹ̀ dóńgbẹ ni etiquette ẹ̀ ń sìn tá a bá ní pé ká ti bọ́dà ó dá lóòótọ́ náà ní advantage sí tiẹ̀ but ǹjẹ́ àwọn nǹkan tá a fẹ́ pèsè lábẹ́lé lóòótọ́ ǹjẹ́ a ti pèsè ẹ̀ tọ́jú sí ànító àti àníṣẹ́kù tó ti wà láti pa fàyè ìnira wa lára so fún di eléyìí èmi gángan bí ẹnìkan èmi náà fẹ́ràn ìjọba àpapọ̀ fún àwọn àsìkò kọ̀ọ̀kan fún àwọn àsìkò tí a fi lè máa pèsè nǹkan lábẹ́lé tí ó fi pọ̀ kán jọ kán bá wa ṣe yẹn because I think kán bá lè ṣe yẹn relief máa wá títí tí àsìkò tá a fi ń pèsè nǹkan lábẹ́lé ẹni nǹkan tá a ń pèsè abẹ́lé fi máa pọ̀ yàbọ̀ tó fà á padà ti padà torí pé kí wọ́n tì náà àǹfààní tó pọ̀ wà bẹ́ẹ̀ níwọ̀n bá tá a bá sì pèsè nǹkan tó pọ̀ lábẹ́lé. bẹ́ẹ̀ ni àwọn náà ti àfòye wò wípé títí bọ́dà yẹn náà ó jẹ́ nǹkan tó lè ràn wá lọ́wọ́ láti pé ká mọ̀ ṣe àmúlò nǹkan wa tó tá a bá ti ń ṣe àmúlò nǹkan tá à ń pèsè tá a lè pèsè rẹ̀ tá a dẹ̀ ń ṣàmúlò rẹ̀ wà ariwo dọ́là yẹn á wálẹ̀ dọ́là yẹn á wálẹ̀ nígbà tá a bá ní í ṣe pẹ̀lú dọ́là mọ́ tá a fowó rajà lára tá a fi dọ́là rajà mọ́ kí ló fẹ́ kàn wá pẹ̀lú dọ́là but fúngbà díẹ̀ kí n tó wà nílẹ̀ yóò fi relief so àwa náà ń arawọ́ ẹ̀bẹ̀ fún ìjọba kán bá ní gbé yẹ̀wò ẹ ṣe àdúpẹ́ gan o ká má gba àsìkò yín pípọ̀ àdúpẹ́ lọ́wọ́ yín gan pé a pè yín àwọn tí ń tẹ̀sí wa àwọn tó ń wò wá tí ń tẹ̀sí wa ń bí wọ́n ní àwọn kan tí ẹ mọ̀ yìí pé ọmọ ẹgbẹ́ PC lè máa sọ̀rọ̀ báyìí pé in fact wọ́n lè yà wọ́n lẹ́nu pé àwọn gbé fún yín o wípé ẹ̀kan tí ẹ fi tẹgbẹ́ òṣèlú ṣe rárá nínú message tí wọ́n ń fún wa bí báyìí ẹni ká kí yín gan. Before the politics, humanity first. So before the anything, humanity first, and we are on this together. ẹni ká kí yín gan. But n tí mo kàn lè ṣọlá rẹ ni pé for this hardship we can't just be blame APC. No. Problem tí accumulate tó ti ṣẹlẹ̀ bọ̀ ti pẹ́. àbí. ẹ ṣe àdúpẹ́ gan ẹ bá ní dárúkọ yín lẹ́ẹ̀kan sí i. Orúkọ mi ni Honorable Kọ́láwọlé Olúládé láti ìjọba ìbílẹ̀ Ṣọ̀kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun. ẹ ṣe àdúpẹ́ sà wọ́n tún wá ní kábíyí pé ṣé tẹ́ adún bá pè yín sẹ́tún dá wa lóhùn. àdánù nígbàkigbà tó bá ń pè wá. ẹ ṣeun sà àdúpẹ́ sà. ó ta ṣọ́ṣọ́ ètò ló ta ṣọ́ṣọ́ a máa ń gbọ́ dáadáa wọ́n dẹ̀ máa ń mú wá fún wa àwọn ètò ní àjà àbalẹ̀ tí ò sí ọ̀rọ̀ kankan bẹ́ẹ̀ mo rọ̀ wá ẹ jẹ́ ká máa gbọ́ ó ta ṣọ́ṣọ́ TV wà lórí YouTube. ẹ ṣe àdúpẹ́ sà. mo ṣe ń wò mo máa ń wò dáadáa lórí YouTube mo ẹ̀dẹ̀ lè fọ́lù wọn náà lórí TikTok àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àdúpẹ́ o thank you God bless you sir. Yes sir thank you very much. Yes sir. You're welcome. Yes sir. tó ọ̀rọ̀ náà ni ẹ̀yin náà ti gbọ́ látẹnu àlejò wa fún ti àsìkò yìí lórí bí nǹkan ṣe rí lórílẹ̀‐èdè Nàìjíríà torí pé a ní àlè wòran àlè dákẹ́ lórí àìdákẹ́ wa lórí àìwòran wa
òun náà ni àtúnṣe tí à ń pèrò táwọn ọmọ orílẹ̀ Nàìjíríà ń pèrò pé ó ṣeé ṣe kó tún nǹkan ṣe, òun náà ni ìjọba ó fi gbọ́, òun náà sì ni wọ́n fi gbé ìgbésẹ̀ lé lórí. Ìdí nìyẹn tí a fi ní dákẹ́, tá a fi ní wòran. A kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá, tẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì yìí, lórí ìkànnì Otasánsán rédíò TV Yorùbá. Tajudeen olówó òkèrè náà lórúkọ tèmi o. Bá ní share fídíò yìí, ẹ bá ní like ẹ̀, kẹ́ẹ̀dẹ̀ bá ní subscribe. Ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe sórí ìkànnì wa tẹ́lẹ̀ ẹ dẹ̀ tẹ notification bell, ìyẹn aago àwòrán tó dàbí aago lẹ́gbẹ̀ẹ́ fídíò yìí, nísàlẹ̀ fídíò yìí, ẹ click kẹ́ ẹ tẹ notification all. ìyẹn ó mọ fún yín láǹfààní láti máa rí wa wò, láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín lórí ìkànnì. Ẹ ti mọ̀ yìí pé òdodo òtítọ́ ọ̀rọ̀ bí nǹkan ṣe rí òun náà ni a máa mú wá fún yín lórí ìkànnì yìí. Àṣègbè kankan, àṣègbè lórí ẹ̀yà, àṣègbè lórí ẹ̀sìn, àṣègbè lórí òṣèlú, lórí ẹgbẹ́ òṣèlú kankan. Bí nǹkan bá ṣe yẹ kó rí òun náà ni a máa mú wá fún yín. Ohun tá a bá gbọ́, ohun tá a bá rí òun náà ni a máa mú wá fún yín lórí ìkànnì yìí, kí ayé lè dùn gbé fún àwa, fún ẹ̀yin àti gbogbo wa pátá lórílẹ̀‐èdè yìí. Òun náà ni a ṣe àgbékalẹ̀ ìkànnì yìí fún. Ohun táwa máa ń múlò ní èdè Yorùbá pọ́nbélé, torí pé tẹ́nítẹ́ní o tèkísà ni tààsàn. Ìdí nìyẹn tá a fi ṣe àmúlò èdè Yorùbá tiwantiwa lórí ìkànnì yìí. A kàn lè máa ṣe àmúlò rẹ̀ pẹ̀lú èdè Gẹ̀ẹ́sì torí àwọn àlejò tí a bá ń gbé wá. Òun náà ni ẹ má wàá gbàgbé, ẹ̀yin náà lè ràn wá lọ́wọ́. Agbára tí Ọlọ́run bá fún yín láti ràn wá lọ́wọ́ ká tún lè improve, ká tún lè tẹ̀síwájú, ká tún lè túbọ̀ máa gbádùn wa lórí ìkànnì yìí. Ẹ ṣe fún wa o, torí pé gbogbo tẹ́ bá ṣe fún wa gẹ́gẹ́ bí ìrànlọ́wọ́, á tún fi ṣe ìtẹ̀síwájú lórí ìkànnì yìí ni. A ní ìdí àwọn nǹkan èlò láti jẹ́ pé kẹ́ ẹ tún máa gbádùn wa, kẹ́ ẹ tún máa wò wá síwájú àti síwájú sí i. A nílò àwọn nǹkan èlò broadcasting equipment lóríṣiríṣi, a nílò rẹ̀ lórí ìkànnì yìí. Tọ́lọ́run bá mí sí yín, tẹ́ bá ṣe fún wa, á dúpẹ́ lọ́wọ́ yín, á sì jẹ́ káwọn ayé mọ̀ yìí pé agbára wa kọ́ o, àtìlẹ́yìn ẹ̀yin olólùfẹ́ wa òun náà ni lórí ìkànnì yìí. A nílò àwọn equipment lóríṣiríṣi láti túbọ̀ kọjá pé kẹ́ ẹ máa gbádùn wa sí àwọn online radio TV equipment lóríṣiríṣi. Ẹ̀yin tẹ́ ẹ wà lórílẹ̀‐èdè káàkiri, tẹ́ ń gbọ́ wa, tẹ́ ń wò wá, ẹ̀yin náà ẹ tì wá lẹ́yìn, bá wa ṣe lè fún wa, a sì mọ rírì, a dúpẹ́ lọ́wọ́ yín lórí ìkànnì yìí. Ẹ ṣé o, a dúpẹ́, a mọ rírì yín. Tajudeen olówó òkèrè lórúkọ tèmi, ìnàjú ẹkùn tí ń bọdẹ lẹ́rù ní gbogbo ìgbà. Ẹ ṣé o, thank you, God bless you.